Yes, mo kí gbogbo wa ẹ kálẹ́, ẹ káàṣálẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú dédé wò gbogbo ẹ̀yin ènìyàn wa gbogbo nílé lóko. Níbikíbi nílẹ̀kílẹ̀ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Àkàlàmàgbò TV, ẹ̀yẹ méjì ò ń jàṣà, ẹ ṣáà ti mọ̀. Lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn Islam, àwọn ẹlẹ́sìn Mùsùlùmí, ẹ̀sìn Kristẹni, gbogbo àwọn ẹ̀sìn tó mú wá fún wa. Nàìjíríà nìkan ni mo ti rí wípé àbí yẹ sọ pé Áfíríkà, but ó wà tú wọ́n gbé sórí jù ní Áfíríkà, mo sì ṣàlẹ̀ ilẹ̀ Yorùbá àfi ń bára wa jà. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí pẹ̀lú àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tó ń ṣe tí wọ́n lọ jẹ́jẹ́. Ẹ wá gbọ́ nǹkan tí àwọn ọmọ àfáà sọ. Èmi ò mọ̀ pé a lè rí àwọn ọmọ ẹlẹ́sìn Mùsùlùmí tí wọ́n máa ní ìlàkàyè bí irú eléyìí. Òun ni mo ṣe máa ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí bá fẹ́ fẹnu sí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn Islam. Mo máa ń là á torí àwọn bàbá wa mọ́nímọ́ní wọ́n pa lówe wọ́n ní tá a bá tọ́ ó máa ń dẹran onídìí. Òun ló jẹ́ ká fi máa là á torí kì í ṣe gbogbo wọn ni wọn ò ní sense. Ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ nínú fọ́nrán tí a fẹ́ play yìí. Màá fẹ́ kí a gbọ́ ká tó tẹ̀síwájú nínú fídíò tí a fẹ́ wò yìí ká tó tẹ̀síwájú. Ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ ká lọ sókè lọ́run náà ká tó padà wá. Èmi kì í kírun nítorí pé mo bẹ̀rù iná o. Mi ò dẹ̀ kí ń kírun nítorí wípé mo nífẹ̀ẹ́ àlùjọ náà. Èmi àti iná òjọ ní business, èmi àti àlùjọ náà òjọ ní business. Màá jọ́sìn fún kì í ṣe torí wípé mo bẹ̀rù punishment kan. Kò sí ẹnìkan tó lè sọ gbogbo wa di ẹlẹ́sìn kan. Táwọn bí bá wọ́n tún ayé wá, àbí Jesus bá tún ayé wá, tó máa review constitution. Àwọn tí wọ́n kọ̀ fáwọn àdéṣì tí wọ́n sọ wípé kan da tí kan ò da, àwọn náà lè ṣe mistake wọn perfect. Kí ló dé tó ń force àwọn èèyàn máa kírun? Why tó ṣe máa force àwọn èèyàn gbààwẹ̀? Kí ló dé tó ń force àwọn èèyàn lọ sí church? Gbogbo ẹ̀sìn tí wọ́n bá force èèyàn ṣe kò sí rìn bẹ́ẹ̀. Ìjọsìn ó máa ń wá láti bí ìfẹ́ Ọlọ́run ni. Ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe sọ wípé fa'arifuni qabla an ta'buduni. Ó ní kẹ́ ẹ mọ̀ mí síwájú kẹ́ tó sìn mí. Sísìn Ọlọ́run kọ́ ló máa jẹ́ kéèyàn dá Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n téèyàn bá dá Ọlọ́run mọ̀, èèyàn máa mọ bó ṣe fẹ́ sìn. Ó wrong kó jẹ́ wípé because the fear of hell òun làwọn èèyàn ṣe lọ ń kírun. Ìbẹ̀rù iná ló ṣe ń lọ sí church, rubbish ló ń ṣe dẹ̀. Ọlọ́run kì í ṣọba ìbẹ̀rù, ọba tó máa nífẹ̀ẹ́ ni. Ibi ìfẹ́ tó bá ti wá nìyẹn ni wàá ti pọ́n ìwọ ẹ̀ lé. Wàá rí wípé tí ọkọ bá nífẹ̀ẹ́ ìyàwó, tí ìyàwó bá nífẹ̀ẹ́ ọkọ, wọ́n á máa pọ́n ìwọ ara wọn lé, kì í ṣe bí níbi ìbẹ̀rù. Relationship tẹ́ bá build lórí ìbẹ̀rù máa padà túká. Ṣùgbọ́n relationship tẹ́ bá build lórí love, ẹ máa pọ́n ìwọ ara yín lé. Bẹ́ẹ̀ náà ló ṣe rí so above so below. Ìbáṣepọ̀ ẹ̀dá àti Ọlọ́run gbọ́dọ̀ jáde látara ìfẹ́, kì í ṣe látara ìbẹ̀rù. Ọmọ ìyá ẹ̀ tó bá rí tó mọ̀ wípé aburú máa ṣe òun tó ń bá ṣe ẹ́ ní jàǹbá, nítorí ẹ̀ ni kò ṣe wá ṣe ẹ́ ní jàǹbá kì í ṣọmọ ìyá ẹ̀. Definitely tó máa go scot free, aṣàbùrú yẹn fún ẹ. The real love starts from within. Ẹ̀sìn ṣe ń téèyàn máa force, gbogbo ẹ̀sìn tó bá ti wà forcefully enforced ó máa dá wà lálẹ́. Kí ló dé tí ẹ̀sìn dẹ̀ ṣe fẹ́ pín wa ká? Nígbà tó bá tó ní wá ṣe wá ní ẹyọ kan, kí ló ta fẹ́ force ara wa, ta fẹ́ sọ wá dẹyọ kan by fire by force? Òpònú àfà àti pásítọ̀ tí làákà ìfà sẹ́yìn àti babaláwo tí ò ní kan ṣe láyé, òun ni a máa gbógun tì yàn nítorí wípé wọ́n sin tó ń sìn. Ara tó wù Ọlọ́run ló fi kálukú dá. Ṣùgbọ́n èyí tó dáa jù ni wípé gbogbo ẹni tí ó bá ṣe ẹ̀sìn, ìfẹ́ Ọlọ́run ni ká fi sọ́kàn wọn, kì í ṣe ìbẹ̀rù Ọlọ́run. Ẹni tó bá ṣe wípé torí punishment of hell and the love of heaven òun ló ṣe ń sin Ọlọ́run, kò nífẹ̀ẹ́ Ọlọ́run, ó ń wáìnì Ọlọ́run nìyẹn. Ṣùgbọ́n o gbọ́dọ̀ sin Ọlọ́run nítorí pé o nífẹ̀ẹ́, nítorí wípé o bàbàrà ẹ̀, nítorí pé o fẹ́ tẹ̀ láṣẹ ẹ̀, nítorí pé o bẹ̀rù ẹ̀. Èmi kì í kírun nítorí pé mo bẹ̀rù iná o. Mi ò dẹ̀ kí ń kírun nítorí wípé mo nífẹ̀ẹ́ àlùjọ náà. Èmi àti iná òjọ ní business, èmi àti àlùjọ náà òjọ ní business. Èyí tó wà very important ṣé mi ni Ọlọ́run tí mo nífẹ̀ẹ́. Màá pè é, màá jọ́sìn fún lásìkò torí wípé mo nífẹ̀ẹ́, kì í ṣe torí wípé mo bẹ̀rù punishment kan. Gbogbo ìlú tí ò bá ti sí ìfẹnukò kò ní sí tẹ̀síwájú. Naturally diversification ti wà nínú religion. Ní solution ta lè fún. Kò sí ẹnìkan tó lè sọ gbogbo wa di ẹlẹ́sìn kan láìṣe Ọlọ́run nígbà tí nǹkan ò ṣe é. Ṣùgbọ́n a lè create harmony nípa pé ká accept differences wa, ká accept diversifications wa, ká accept divisibility wa, ká wá work interdependently toward the growth of our nation and society. Ó dìgbà tí àwọn religious leader tí wọ́n bá tó gbà wípé bó ṣe wu Ọlọ́run ló ṣe wá yìí, kí wọ́n wá fi kálukú lẹ̀ pẹ̀lú tí kálukú bá ṣe, kí wọ́n dẹ̀ máa preach love.
or else this country will not be at peace. Number one problem you are facing right now is religion. Mo dẹ̀ ti sọ síwájú gbogbo ẹ̀sìn tí kálukú bá ń practice tó bá ṣe pé presently ẹ̀sìn yẹn máa call fún backwardness ìlú yóò fún lẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn kó máa ṣe tiẹ̀ lọ. Táwọn bí bá wọ́n tún ayé wá àbí Jesus bá tún ayé wá wọ́n máa ṣe renewal of hope. Àwọn gan máa review constitution. So èyí tó bá ti wà nínú ẹ̀sìn tí ò bá ti mú ìtẹ̀síwájú wá tẹ́ pé wàhálà ló ń mú wa ẹyọ kúrò. Ṣebí àwọn kan ni wọ́n gbà dísì lọ́wọ́ ànábì. Àwọn kan lè gbìyànjú wípé kán mọ̀ wípé ṣáàdìsì iṣẹ́ dọ̀ ìfù ní ṣé lè yé sọ yìí wù ni. Àwọn tí wọ́n kàn fáàmù àdìsì tí wọ́n sọ wípé kan da tí kan ò da àwọn náà lè ṣe mistake wọn perfect. Èyí tí wọ́n bá mú wá fún wa tí ò bá ti lè fún wa ní ìtẹ̀síwájú àwa máa yọ kúrò níbí. Ṣùgbọ́n ọ̀rọ̀ prophet kan tí ẹnìkan á mú wá tí ó máa wá dá wàhálà sílùú a máa pa ọ̀rọ̀ yẹn tì. A lè ṣẹ̀sìn kan a lè wà lójú ọ̀nà kan ṣùgbọ́n Ọlọ́run kan ṣoṣo ni gbogbo wa ń sìn. Mo sọ kúkú ń fẹ́ lọ hajj kò sí nínú ẹ̀sìn Islam. Abẹ́ ẹ̀yin olówó wa ẹ dákun ẹ má ràn wọ́n ní hajj mọ́ torí ẹ̀ ní ládàá ò bẹ́yàn bá wálé ẹ lè ní ládàá fẹ́ni tí ń sun kúkú ń fẹ́ lọ hajj àbẹ́ni tí ń gbára dálẹ̀ pé ń fẹ́ lọ hajj àwa aráàdì láti jẹ́ kí ẹ̀yin tẹ́ ẹ ló lè ní ládàá kẹ́ ẹ kọ́ wa. Àkọ́kọ́ ẹni tí ń sunkún tí ń gbára dálẹ̀ pé òun fẹ́ lọ hajj ẹ wọnú ilé tó wà ṣé inú ilé yẹn convenient fún ṣé ilé tó kọ́ fún rẹ̀ ní àbí ń yálé yẹn gbé ẹwẹ́ ní tá ẹ wo gbogbo àwọn tá a ti rán lọ hajj láti gbà tá a ti rán yẹn lọ hajj ẹlòmíì 8 million èèyàn 5 ní ọ̀ràn ẹ wá wo sàká látijọ́ táwọn alfa wa gbogbo àwọn ìmáàmù ti ń pariwo pé ẹ máa yọ sàká bẹ́ẹ̀ bá ń yọ sàká òṣì yóò dínkù kúrò nínú Islam tí ẹ bá ń yọ sàká ẹ ní máa gbọ́ pé ẹ mùsùlùmí ló wù abú mùsùlùmí ló wù àdáradá irú 8 million yìí kódà kó jẹ́ pé èèyàn kan lè rán lọ́dọọdún báyìí lómi ìṣe rán èèyàn 10 lọ́dún báyìí lómi rán èèyàn 20 nìyẹn kẹ wá mú 1 million kẹ wá pín fẹ́ni kọ̀ọ̀kan kó 8 million yẹn kẹ pín fẹ́ni kọ̀ọ̀kan ní 1 million kí wọ́n fi establish kẹ́ fi ṣe sàká yín kí wọ́n fi establish ní ọdún yẹn tí ó bá fi dọdún mi bíi ká má rí èèyàn 3 4 tí ó ti dáa fún wọn kọ́ ẹ̀yin olówó ẹ ṣàánú wa kò ń sáǹfààní kan tí wọ́n rí ní hajj tí wọ́n lọ yìí ẹni tán fi gbèsè lé kiri tó lọ tọrọ pé kò ń bí ya gbèsè láì níṣẹ́ mi lọ́wọ́ báwo ni ó sì san gbèsè á tún máa lé kiri á tún pèpè ní alájẹ òun gbèsè ẹ dákun yìí tí ó máa jẹ́ àǹfààní fún Islam ó ní pé ẹ dákun ẹ máa bá wa yọ sàká ní kókó sàká ló yẹ káwọn àfáà wa máa sọ fún yín sàká ní ó ṣàánú gbogbo àwa tálíkà nínú Islam hajj tẹ́ ẹ rán wa lọ yóò lánàá kankan tí ó ṣe fún wa ẹ tún fi yàkúnyà fún wa ni tẹ́ bá fẹ́ rìn lọ hajj ẹ palẹ̀ mọ́kún pé tó bá dé o ẹ jẹ́ ká wo ẹni tó jẹ́ pé alábàárù ní í sí láti jọ tó ti ń lò sẹ́mi rẹ̀ bí kò bá yàn ru ẹrù jáde bí kò bá yàn fa omi wọlé náà ní fi ń jẹ ní fi ń mu ní fi ń bọ̀ mọ́ ẹ wá ní hajj yá òun náà wá gbé gèlè ń lọ hajj pẹ̀lú 8.5 million irú ẹni tí ń sa alábàárù yìí bó bá rí 1 million kó rí 500,000 onú ojoko tọkàn rẹ̀ ó balẹ̀ kò ní mọ̀ ní ẹ̀dàkùn ẹ̀fẹ́ rẹ̀ arù mo ní máa ń máa ń ru ẹrù oní pàǹpàǹ abẹ́ni tó jẹ́ pé ọ̀kadà àgbà wà nígbà wà tó bá gbọ̀ ọ̀kadà àgbà wà yóò dìlífà change tó bá kù lónà ti ẹ̀ wá pè sí hajj irú 8.5 yìí bẹ́ẹ̀ bá fi yọ sàká ọ̀kadà kan fún tẹ àtìsí ọ̀kadà ò sábọ̀dọ̀ ju bí 3 million ní kẹwàá rà fún pé ìwọ náà máa ṣe ó lóore ju hajj tí ẹran ẹnìyẹn náà lọ ẹni tí ń tarú ẹni tí ń ta ata ẹni tí ń ta àlùbọ́sà tẹ́ ń pè pé tọ̀ hajj ẹ fẹ́ ran ní hajj ẹ fẹ́ ran kí ló dé tẹ́ ẹ̀ kúkú fún 1 million ẹ fẹ́ ní kọ̀ọ̀kan wọn kí wọ́n fi bẹ̀rẹ̀ business káwọn náà máa ṣe láti bẹ̀ àwọn náà ó gbòòrò àwọn náà ó lè máa ran ara wọn ìyún lẹ́ẹ̀ni ládá tẹ̀yìn àtàrà ọmọdọ́mọ yóò máa jẹ lọ́jọ́ pé kẹ́ ẹ máa rán yàn lọ sí hajj ẹlòmíì tẹ́ ẹ rán lọ sí hajj inú ìbànújẹ́ náà ló fi lọ ńgbà tó bá dé yín hajj náà ni ó tún fi máa gé mu ọtí gbogbo ohun tí ń bẹ lára rẹ̀ ńgbà tó kàn ò balẹ̀ ẹ dákun torí Ọlọ́run yìí olówó sàká ni ẹ bá wa kojú mọ́ sàká ni ó ṣàánú wa tẹ́ ẹ bá wo olówó mi yóò ti rí pé yà ń jẹ àwọn fámìlì rẹ̀ o ẹni tí yà ń jẹ tó jẹ́ pé wọ́n ti kókó ọ ti kọ́lé lọ rẹ́tẹ́rẹ́tẹ́ àbúrò rẹ̀ sì ń bẹ ń fámìlì ẹ̀ tó jẹ́ pé gan-an nǹkan sáà ń fa gidi rọ́ọ̀fù gbogbo ẹ̀ ni òun ni wọ́n wá ń sọ òun wá pè fún àjẹ ọ̀rí nǹkan gidi ọ̀rí pé ó yà wọ́n náà gbà tọ́rọ́kọ̀ bẹ́ẹ̀ máa fi ṣiṣẹ́ ẹ dákun torí Ọlọ́run ó kù díẹ̀ káàtó kéèyàn máa rán wa ní hajj kọ́lá nídìí nínú Islam o wallahi sàká lọ́ọ̀ràn yàn ájì ẹni tọ́lọ́ tó bá fẹ́ ni tó ti jẹun tó ti yó tán kó náà wà lọ lè mọ gbogbo ìrìn àjò bá ṣe ń sin lọ́hùn kì í ṣe pé túláàsì Ọlọ́run. kú kalẹ̀ ẹ ṣáà ti gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ nígbà téèyàn bá kó 8.5 million tó fi lọ sí ájì iṣẹ́ mọ̀ pé mo ti ń tẹnu mọ́ ẹjọ́ ìjọ múlàkàyè wa oúnjẹ gbèsè ládùúgbò ṣé dídán ni kó lọ sí ájì ni
ẹ̀yin ènìyàn wa kí ló dé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìrìn àjò tẹ́ ń tàn àwọn èèyàn wa jẹ gbogbo ẹ̀yin àfà eré eléyìí ò make sense ẹ waste owó yín ni tẹ́ ẹ bá lọ sáàjì lọ gba àdúrà láti lọ sọ̀kò wọn ni wọ́n lọ bìkan wọ́n lọ ń ṣa òkúta ẹjọ́ gbogbo kí ni wọ́n ṣó make sense ẹ̀yin ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kẹ́ ẹ jí lójú oorun owó tẹ́ ń waste ti pọ̀ jù ẹ̀yin olówó ẹ̀yin elite ẹ lè establish àwọn èèyàn ní common 200,000 business ẹ fi 8 million ẹ fi rán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ lọ waste ẹ̀ sáàjì gbogbo owó wọn waste ni ẹ gbọ́rọ̀ tí ọmọ ẹlẹ́sìn ẹ mọ mùsùlùmí ẹ gbọ́rọ̀ tó sọ ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ ẹ mọ̀ pé mo sọ ní ìjọ́ mélòó kan sẹ́yìn mo sì sọ pé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì á sọ pé àwọn èèyàn wọn ò ní lọ sí ọ̀run inú iná ni wọ́n lọ àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà àwọn náà sọ tiwọn náà pẹ̀yàn inú iná ló ń lọ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí tírẹ́tì ni ló jẹ́ lójú ti tẹ ọ̀dọ̀ tèmi lójú tèmi fi wò ọlọ́run tó dá wa ó ṣe lè dá wa kó sọ pé at the end inú iná là á lọ why ẹ jẹ́ ká yára wa ní brain àwọn ọmọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì làwa náà ṣùgbọ́n a ò gbé sórí the way táwa ṣe ní ìgbàgbọ́ tiwa ó yàtọ̀ sí tọ̀pọ̀lọpọ̀ a lè má òyìnbó ò lè wá brain wash wọ káwa náà ká dẹ̀ jòkó ká ti máa sùn títí di time táwa yìí ká sì máa wà nínú ojú oorun ó yẹ ká ti jí lójú oorun ti pẹ́ òyìnbó tó gbé ẹ̀sìn wá fún wa tó sọ pé ẹ máa lọ nù náà ìjà àwọn gan ń gbàdúrà ìjẹ́ wọ́n believe ní gbogbo nǹkan tí wọ́n sọ fún wa ṣé wọ́n believe lé lórí wọn believe ní kọ̀ọ̀kan lé lórí wáyé tó fi jẹ́ pé àwa áfíríkà tí kì í ṣọ̀dọ̀ wa ní kìrìsìtẹ́nì ti bẹ̀rẹ̀ gbogbo ìrìn àjò jesus mi rò pé oníbìkan ibi ló dé láfíríkà náà ju bí i egypt nǹkan kan náà lọ ní mélòó ló dé láfíríkà ṣé jesus christ mọ nàìjíríà ẹ jẹ́ ká yára wa ní brain of course ẹ jẹ́ ká yára wa ní brain a máa sọ̀rọ̀ israeli ta ni israeli ṣebí jacob ni wọ́n sọ di israeli àbí jacob òun ni israel èlò lọ́jọ́ orí jacob èlò lọ́jọ́ orí abraham gan tá a máa fi wé tilẹ̀ yorùbá ẹ̀yà yára wa ní brain ìkọ̀kan láti yẹn ń jẹ kí àgbàdo tó dé ìkọ̀kan ló ń jẹ kò yẹ ká wá máa fi bára wa jà nǹkan tí wọ́n nígbàgbọ́ lé lórí ó yàtọ̀ sí ti tèmi believe on your own we don't need to fight ourselves ara kan tá à ń sọ yẹn pé nílẹ̀ yorùbá ìlànà máa wà fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin ènìyàn wa mo kí wa lógúnlógún bó ṣe yé mi sí nìyẹn o mo mọ̀ pé lórí mo máa rí kọ́mẹ̀tì àwọn àfáà gidi gan tá máa bú mi kò túrun lára mi ẹ ti wá ẹ wá bú wa àfáà yín náà ló sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí kì í ṣe mi àfáà yín ẹ rí bó ní máàkì lórí ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ láwọn méjèèjì ẹ gbọ́ nǹkan táwọn méjèèjì sọ pé ṣé ó kan dídán kí èèyàn lọ sí ájì ni ṣé ó kan dídán ni kò ń ṣe dídán ájì lílọ kò ń ṣe dídán wọ́n ní ìyá kan wọ́n ní tó ti ń tẹ owó jọ mo gbọ́ nínú ìròyìn lénìí wọ́n ní tó ti ń tẹ owó jọ ó ti pẹ́ tó ní dídán fún òun á lọ sáàjì wọ́n ló ti lọ sìn ṣé dídán ni kò ń ṣe dídán definitely gbogbo àdúrà tẹ́ ń gbà ní nàìjíríà ọlọ́run ò gbọ́ àfàdúrà tẹ́ fẹ́ lọ gbà láàjì nìkan lọ́lọ́run á gbọ́ àbáwá lẹ́sìn kìrìsìtẹ́nì àdúrà tá ń gbà tẹ́ ń ṣèṣọ́ òru ní gbogbo ẹ̀ láì jẹ́ káwọn ará àdúgbò wọn ò jẹ́ kán gbọ̀ràn láì jẹ́ pé lọ sí Israel ọlọ́run ò lè gbọ́ àdúrà kí ló dé ẹ jẹ́ ká yára wa ní brain gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ń kó àwọn èèyàn lọ sí pilgrimage wọ̀nyí gbogbo kíní wọ̀nyí wasting of money ẹ wo nǹkan tí ìlú dà kí ni contribution fún ìdàgbàsókè ìlú nothing gbogbo owó tẹ́ ń kójọ ẹ lọ ń wò ìṣẹ̀ sí ìlú onílùú ẹ jẹ́ ká yára wa ní brain economic of Nigeria is down is collapse economic have collapsed ẹ contribute sí gbogbo nǹkan wọn nítorí pé àwọn owó wọn lẹ kó lọ sí ìlú onílùú òun lẹ fi collapse ibi tẹ́yìn náà ti lọ́wọ́ sí nìyẹn this is very diplomatic ẹ jẹ́ ká fi yẹn wò kí ló dé àwọn owó tẹ́ ń wéṣì wọn is too much last year the same thing 8 million 9 million náà kó lọ ọdún yìí the same thing 8.5 or 9 million òun náà fi ẹnìkan ṣoṣo máa lọ waste dànù nínú ìlú onílùú ẹ̀dẹ̀ ní kí ìlú wọn máa ní ìdàgbàsókè ṣe ní sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ sí yín until tẹ́ bá stop gbogbo nonsense all this thing are nonsense yes all this your travelling to other country pé torí pé fẹ́ lọ sin ọlọ́run ò wá sí níbi tẹ́ ẹ wà ẹ̀ẹ́dẹ̀ kà nínú ìwé mímọ́ ẹ wo nu nàìjíríà ẹ wo nǹkan tá à ń face ṣé I agree even though in the book of Amos 3:3 only can two work together except they be agree ṣé I agree láàrin ara wa ẹ wo nàìjíríà ẹ̀sìn ẹ̀rọ ẹ̀sìn tá à ń sọ ẹ náà ni olódá gbogbo wàhálà ńlẹ̀ ẹ̀sìn nínú ilẹ̀ yorùbá ẹ wo nǹkan tẹ̀sìn dálẹ̀ ẹ wo nǹkan tẹ̀sìn dálẹ̀ ẹ wo ẹ̀yin ènìyàn wa ẹ̀ ní lá fún mo mú wá kẹjẹ́ ká jọ wò ẹ jẹ́ ká jọ
ẹ bá wa share lógúnlógún ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣeun gan àní rí jù báyìí lọ.